Africa Content TV. Ọkọ àwọn ìyá yìí wọn ò ní láyé pa. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Ó kí ẹ̀yin ìyá àlùbáríkà Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ o. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa o. Mo fi yá wa ìyá àdínì mo fi wọ́n kí gbogbo yín ẹ ṣé o. Thank you. Àwọn Oriyomi nù. Mo sì kí ẹ̀yin bàbá mi náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá. Ẹ̀rí wa láì wọ́n bẹ̀ wéṣà àti ọ̀gá wọn ni ẹ sọ nǹkan kan wọ́n ní ṣe ká sọ àwọn màmá ní ẹ wí nǹkan kan. Ok, màá sọ àwùjọ náà ẹ wá ṣé gba ìbàtà lọ orí rédíò agbára ń bẹ lọ́dọ̀ mídíà ẹ̀ǹtìn. Tẹ́lẹ̀ sọ yìí tẹ́lẹ̀ kọ́ mọ́ṣáláṣí fún gbogbo wa. Ẹni sọ yìí tẹ́lẹ̀ kọ́ mọ́ṣáláṣí fún gbogbo wa. Mi ló lè sọ yìí tẹ́lẹ̀ náà fi lẹ̀. Oriyomi dé! Àwọn eléyìí ó pẹ́ bí aṣaro. Àwọn eléyìí jáde. Kò ní bàjẹ́, ó ti fowó lálẹ̀. Ó ti fowó àwùjọ lásán yẹn tó fi kọ́ mọ́ṣáláṣí wọ́n sọ fún mi o. Ṣùgbọ́n mi ì ní sọ. Wọ́n sọ fún mi, ṣé kí wá sọ sí yín létí? Kẹ́yìn náà wá sọ ìtẹ́ fẹ́ sọ sí mi létí. Kí wá sọ sí gbogbo ayé. Ní ìgbọ́. Ká sọ lórí àgbẹ̀. Wọ́n ní ṣébí náà ti sọ. Ibi láti jọ sọ. Ibi náà tún àjọ sọ nu mọ́ọ̀sì. Oriyomi, o ti pẹ́ jù. O ti pẹ́ jù. Wọ́n já bí àbá tí ó jà. O ti já ìyàwó ẹ̀ lẹ́sìpá o. Ìyàwó àwẹ̀ ni Ọlọ́run ṣàlékún oore yín. Ìyá àdùnnú nìyẹn náà.